Hi everyone, welcome to my channel. Akínyìn o bàbá wa ẹ ṣeun sà ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ bí ẹ ṣe jẹ́ fún àwọn tó ń wò yín o. Mo jẹ́ èmi lẹ́nìkan tó ń pè ní Tìmì of Ifẹ̀ àná àgbáyé. Ẹ jọ̀ọ́ bá wa sọ orúkọ yín. Awóyẹlé Dáríẹni Tìmì of àgbáyé Ilé Ifẹ̀. Ẹ ṣeun bàbá ẹ jọ̀ọ́ òrìṣà wo ni ẹ gbé lọ́wọ́ sà. Ní abẹ́ Babátúndé Ògúnwùsì kádé pẹ́ lórí rẹ̀ kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kọ́ṣẹ́gun ọ̀tá kórèyìn òdì kí Ilé Ifẹ̀ máa túnbọ̀ gbòòrò sí ọ̀tá ilé ọ̀tá òde ọ̀tá akọkọ̀ ọ̀tá gbangba hàn ní Rádéyẹyẹ gbèsè o hàn ní rọ́mọ rẹ̀ gbèsè o bí tó ń bà lu Nàìjíríà lọ́rẹ̀ Ọlọ́run àjẹ́ kó dáa ju bẹ́ẹ̀ lọ o orí àtúnbọ̀ máa kàn ké o torí ọmọdé ló fi joyè àgbàlọ́dẹ máa fi lò ó ògbígbé kan gbé yẹ ṣe sún omi kan mí ìrókò gbogbo ọ̀tá ọba wùwù tó dojúkọ Adéyẹyẹ ní tàn Babátúndé ààrẹ yìnyín o. Wọ́n jẹ́ ìkan nínú ìjòyè Ilé Ifẹ̀ tá ń pè ní Awóyẹlé Tìmì of àgbáyé Ilé Ifẹ̀. Ẹ ṣeun bàbá ẹ jọ̀ọ́ kí ni Awóyẹlé Tìmì tẹ́ ń sọ̀rọ̀ báyìí kí ni a lè pe oyè yìí. Oyè yẹn látijọ́ àwọn baba ńlá mi wọ́n fi máa ń jagun ni wọ́n fi ṣẹ́gun ló mú Ṣàngó tó fi pọ̀ káàkiri wọ́n dẹ̀ máa ń ṣọdẹ méjèèjì yẹn ló máa ń ṣe pọ̀ níṣẹ́. Ẹ ṣeun bàbá ẹ ṣeun bàbá ẹ jọ̀ọ́ bàbá ǹjẹ́ òrìṣà Ṣàngó ni òrìṣà tí ẹ gbé lọ́wọ́ ni àbí báwo ni ó ṣe jẹ́ tó jẹ́ Tìmì lẹ́ ń dárúkọ bàbá. Òrìṣà Ṣàngó yẹn mo gbé dání àti ọdẹ nítorí Ilé Ifẹ̀ tó èmi mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ọdún tí Erédùn bá ti ké gbàjúre tán èmi máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ọdún àwọn obìnrin ilé mi àtọmọlé à ń lọ jákò di Ṣàngó à ń lọ jákò di Olúkòso táwọn máa fi pa lérẹ̀ ara rẹ̀ wà náà máa fi pọnmi ẹ̀rọ tó bá dijọ́ kejì Erédùn mi á lọ jákò òde ọ̀pọ̀ Ọ̀rànmíyàn kó bá dijọ́ kẹta wọn á làgùn. Ẹ ṣeun bàbá ẹ jọ̀ọ́ ta ni òrìṣà Ṣàngó jẹ́. Òrìṣà Ṣàngó Arẹmọ ni ọjọ́ òrìṣà kan tó le wọ́n máa ń bá wa ṣẹ́gun ni. táìmù kan wà tó jẹ́ pé òrìṣà yẹn à ń lò títí di ìsìn náà ni nígbà tí bàbá ara lẹ́ni tó wà lórí oyè ní ìsìn Babátúndé Ògúnwùsì kádé pẹ́ lórí rẹ̀ kí bàtà pẹ́ lẹ́sẹ̀ tẹ́ranko yẹn wá ń dà láàmú ńlẹ́ òfin. à ń pe bàbá ńlá wa ní Ajífọ́bẹ̀jẹ̀ bí ọmọ ọ̀kọ́là sọ ọmọ ọ̀kọ́là ọmọ apẹni ni òun lọmọ ojúkọ́dẹ lẹ́gàn ọ́fìrà ìdáná ojúkọ́dẹ lẹ́gàn ọtún òròjẹ bí iṣu òròjìná èjùbùjẹ bí iṣu àrìpọ̀nà àrìgún ọ̀nà inú bá ń bí kó rí tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ Tìmì lólògùn àgbàlé àtẹ́pa lólògùn àjọbọ. àtẹ́pa lólògùn àjọbọ bàbá ńlá mi máa ń ṣọdẹ ọdẹ máa ń lo Ṣàngó yẹn jagunjagun ní bàbá ńlá mi wọ́n máa ń lo ọdẹ àti Ṣàngó yẹn lọ́fẹ̀ẹ́ jagun bá tí wọ́n lọ jagun Fúlàní bàbá Ẹnìtàn Kábíyèsí apẹnu ọláńlá rẹ̀ ó wà lórí oyè àwọn ẹranko búburú kan wà ń dalẹ̀ ọ̀fun láàmú lọ́ba ránṣẹ́ sí àràbà àgbà náà òun àti bàbá ńlá mi ọ̀rẹ́ ni án wípé níbo ni Ajífọ́bẹ̀jẹ̀ gbà rẹ ọmọ ti jagun lọ wọ́n là ṣe yé rí nǹkan tó ń ṣẹlẹ̀ nílé ni ó ní kọ́ bá rán ẹ sí o ẹ̀yẹn ṣe gbọ́dọ̀ ọba kọ́mọ̀ dáhùn bí ọba ńlá mi ṣe wálé nìyẹn wọ́n bẹ̀rẹ̀ sí ẹranko yẹn sọ́njọ́ kínní ìjọ́ kejì ń bọ̀ ìjọ́ kẹta lọ́ba pàdé
ìwọ rèé ó jù báyìí lọ hàn alright lọ́ba gbé ìbọn kà á kó ó ṣe gàgàgàgàgàgà lọ́ba tún dìde ó tún lọ ó tún gbé kejì kà á ńgbọ̀dé kẹta lọ́ba fa ọfà yọ ó ti dọ̀ọ̀kan bàbá ńlá mi yẹn bá fa ọfà yọ torí níbi ilẹ̀kùn àṣejù ibẹ̀ ni ẹranko búburú yẹn máa ń gbà wọlé kábíyèsí adéyẹ máa pẹ́ nínú aláǹlá rẹ̀ o ibẹ̀ ni tí ilé bá dáa láì gbọ́dọ̀ wí kòkú nítorí ilé dá máa dáa ibẹ̀ náà máa gbàgbé ọba jáde lọ́ba ṣe kàbí lọ́tún dìde lọ́nà ròǹbì dọ́ọ̀kan ọ̀rẹ́ ìta yẹn bàbá ńlá bá tún fa ọfà yọ jàn náà fi máa pẹ́ àní àgbàlẹ̀ ọlọ́fà náà iná lójú iná lẹ́rùn àkàtà yẹ́rìyẹ́rì ọba bá lè yíyan gángan ọ̀pọ̀ ọmọ rẹ̀ torí ìloro ikàn bá ṣe ní lóore ìnà dúpẹ́ ọba òkè ọba àṣàlẹ̀ ànìjẹ́kẹ́ dúpẹ́ irú ẹ̀ lọ́dọ̀ adéyẹyẹ o lọ́ba balẹ̀ sọ̀kan orí ìta yẹn kàn ti máa ṣe sí bẹ́ẹ̀ gígìgì rẹ̀ ọwọ́ dọ̀ọ̀kan mùsíọ́mù ṣe ń gbádùn mi ọwọ́ dọ̀ọ̀kan ẹ̀ bàbá ńlá mi ni ọba kìrìsì kún ilé gbọ́dọ̀ mọ̀ bá ẹranko yẹn ọba ń kún ó sì gbá ya rẹ̀ tán jẹ́ kókó fún rẹ̀ jáde lọ́ba kí ọ bọ̀ ló wí kí lọ́run tún lè máa fọ́kàn lu bàbá òun kó lè bà òun lérù èyí sẹ́ni kò kàn bá òun lérù ní ìlú òǹlù lọ́ba mú kíní yẹn jáde kíní ìgbẹ́ ilẹ̀ ń wò yìí yáàdó jáde lọ́ba mú jáde ní mo mú jáde pé yáàdó jáde lọ́ba mú báyìí ló ṣe bá àwọn ọ̀dà ìbùdó lọ́ba kìbọ̀ àpò àlàáfíà náà àmúlá rẹ̀ ń bè máa síjú orí ẹranko yẹn ó ti dorí obìnrin ẹsẹ̀ rẹ̀ ti dẹ́sẹ̀ ọyàn ilé ìṣe gbọ́dọ̀ mọ̀ bá bó ti kiri sí ìkún rẹ̀ yìí ibẹ̀ náà ń pè ní mọ̀já àdójá lọ́dẹ mọ̀já ó wà lọ́ọ̀kan museum lọ́ fi jẹ́ pé ọlọ́jọ́ tí n bá ti múra tán àwọn obìnrin ilé àtọ̀wọn ilé ẹ máa tẹ̀lé mi mo gbọ́dọ̀ kọ́kọ́ ya ibẹ̀ pọ̀nrí ní museum mọ̀já àdójá násọdé mọ̀já mo fi máa ń yabẹ̀ tí n bá yabẹ̀ máa sáró máa kọjá sílẹ̀ ọ̀fun tí n bá tún bọ̀ nílé máa yabẹ̀ máa sáró máa kọjá sílẹ̀ ọ̀fun. ẹ ṣeun bàbá ẹ jọ̀ọ́ ìtàn wo ló rọ̀ mọ́ òrìṣà Ṣàngó tó fi wá di pé òun gan ni ẹ gbé lọ́wọ́ nídìí oyè tẹ́ wà bàbá. ìtàn tó rọ̀ mọ́ ni pé jagunjagun ni á jagunjagun Ṣàngó yẹn ni bàbá náà mi fi máa jagun ìlú Fúlàní ní ibè kan ní èsì búrò fi jagun òun ló jẹ́ kí Ṣàngó pọ̀ nísìnyí gbogbo àwọn tó bá kó débì kan ọmọ Ṣàngó náà ni ọmọ Ṣàngó ni bí Ṣàngó ṣe dọ̀yọ́ rè ní bó ṣe dẹ́dẹ́ rè ní ibi kan wà ń Ìbàdàn ń pè bẹ́ẹ̀ ní Àpérín bàbá ńlá mi náà lọ jagun débẹ̀ àwọn yẹn máa ń wá sífẹ̀